déédéé àkókò yìí ní gbogbo ibi tẹ́tí ní àǹfààní ní àti wò wá. Fún ẹ̀yin tó jẹ́ pé àárọ̀ kùtùkùtù lẹ́wà, mo kí yín pé ẹ kú àárọ̀. Fún ẹ̀yin tó jẹ́ pé ìyálẹ̀ta ni, ẹ kú ìyálẹ̀ta. Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ múra láti lọ sùn lórí ibùsùn yín, àsùnjí láyọ̀ láàjì. Ohun tí mò ń sọ ni pé mo kí gbogbo yín kú déédéé àkókò tí oníkálùkù lè ní àǹfààní láti wà ní ìlúkìlú ní ibikíbi ní orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tí ẹ wà. Àjíǹde ara yóò máa jẹ́ fún gbogbo wa. Ọlọ́runkẹ́ Ògúnníran ni orúkọ tèmi. Lórí ètò yìí tí ẹ ti retí àwa obìnrin náà ni a ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé. Ní ọ̀sẹ̀ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, ara ọ̀tọ̀ bí ẹ ṣe mọ̀ pé lọ́tọ̀lọ́tọ̀ ní ti ara tiwa. Òun náà ni a tún mú wá. Ṣùgbọ́n àkòrí tí a jọ fẹ́ dá sí àti ẹ̀yin àti àwa ní ọ̀sẹ̀ yìí òun ni ìdí tí àwọn ọkùnrin fi ń fẹ́ ìyàwó lé àwa obìnrin. Ṣé ẹ gbàgbé nǹkan tí mo sọ? Mo ní ìdí tí àwọn baálé wa nínú àwọn ọkọ wa tí wọ́n fi ń fẹ́ ìyàwó lé wa. Bóyá ẹ̀yin ti wà nínú ètò tí a fẹ́ ṣe yìí tó jẹ́ pé nǹkan tí ẹ̀yin ń là kọjá lọ́wọ́lọ́wọ́ leléyìí, àkókò lè fún yín láti jókòó. Ẹ jẹ́ ká mọ ìdí tó fi ń wáyé bẹ́ẹ̀. Ṣé ọ̀rẹ́ ti yín òun náà wà nírú ẹ̀ báyìí? Àkókò ní ẹ̀yin lẹ̀ súnmọ́ bí ẹ jẹ́ ká jọgbọ́. Ẹ bá mi pe ará ilé, ẹ pe ará oko. Dádì, ẹ̀yin náà jókòó, ó ti tó àkókò. Èmi nìkan kọ́ wá ni wọ́n dá ètò náà ṣe ní ọ̀sẹ̀ yìí àti pé àlejò wa pàtàkì tí wọ́n máa bá wa dá sí. Ẹ jẹ́ kí n fi wọ́n hàn wá pàápàá. Ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ ọmọ gbogbo ará ìlú. Ṣàlàáfíà làjí, àjíire bí? Àjíire. Orúkọ ti tèmi ni Abilékọ Aishat Ọládẹ̀jọ Ọpẹ́yẹmí. Ẹ ṣé ìyá wa Abilékọ Aishat Ọládẹ̀jọ Ọpẹ́yẹmí, ọpẹ́ gbogbo wa. Ọpẹ́ náà kò ní tán nínú ayé wa. Ìyá wa, a fẹ́ béèrè lọ́wọ́ yín. Ẹ dákun, kí ni ìdí tí àwọn baálé wa tí wọ́n fi ń fẹ́ ìyàwó lé wa? Ìdí tí àwọn baálé wa fi ń fẹ́ ìyàwó lé wa ó mà ṣe díẹ̀. Àkọ́kọ́, ìdí tí àwọn baálé wa fi máa ń fẹ́ ìyàwó lé wa òun ni ẹ̀sìn. Ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni. Ẹ̀kejì, òun ni ìlú. Ìlú. Bẹ́ẹ̀ ni. Ẹ̀kẹta, ojú kòkòrò. Ojú kòkòrò. Bẹ́ẹ̀ ni. Ẹ̀kẹrin, òun ni ìmọ́tótó. Ìmọ́tótó. Bẹ́ẹ̀ ni, fún àwa obìnrin. Èyí tó túmọ̀ sí pé àwa obìnrin náà lè fà á. Bẹ́ẹ̀ ni. Kódà ìyá wa, tí mo bá gbọ́ yín yé dáadáa, ìdí mẹ́rin lẹ lálẹ́ yìí o. Bẹ́ẹ̀ ni. Ṣé ń bá wa ṣé ń gbọ́? Ìdí mẹ́rin tí àwọn ọkùnrin fi ń fẹ́ ìyàwó lé àwa ìyàwó wọn. Ẹni ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni. Ẹni ìlú. Bẹ́ẹ̀ ni. Ẹni ojú kòkòrò. Bẹ́ẹ̀ ni. Ẹ wá sọ pé ìmọ́tótó. Èyí tó túmọ̀ sí pé àfọwọ́fà àwa obìnrin lè fà á. Bẹ́ẹ̀ ni, àfọwọ́fà wa lè fà á. Kò wá yé wa. Ẹ wàá máa bá wa mú lẹ́yọ kọ̀ọ̀kan, á wàá jọ mọ yànyàn náà rẹ̀. Ẹ já kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀sìn. Báwo ni tẹ̀sí ṣe wọlé nípa fífẹ́ ìyàwó lé wa? Bí tiẹ̀ ṣe ń ṣe wọlé ni wípé ní ìlànà ẹ̀sìn Islam àti ní inú Quran, wọ́n ní Ọlọ́run sọ níbẹ̀ wípé mẹ́ ni Ọlọ́run wí kí àwọn ọkùnrin ó fẹ́. Mẹ́. Bẹ́ẹ̀ ni olóòtú. Ọlọ́run tó wá ní mẹ́ ni kó fẹ́, ó tún wá ní ọ̀nà náà fún wọn. Ó ní tí wọ́n bá ní agbára ẹ̀ láti fẹ́ ni kán fẹ́. Tí wọ́n bá ti ní agbára ẹ̀, kán má kú lè dédìí ẹ̀ rárá. Ẹ̀sìn. Ẹni ìlànà ẹ̀sìn Islam. Bẹ́ẹ̀ ni.
ó fi ara mọ́ pé kí ọkọ wa bẹ́ẹ̀ni kó fẹ́ yàwó jẹyọ kan lọ. bẹ́ẹ̀ni àti ẹ̀sìn àbáláyé. ẹ̀sìn àbáláyé ṣe ti tẹ́rí ti àbáláyé mi náà mọ̀ torí ní ayé ìjọ́un àwọn bàbá wa ẹ̀hàn pé ṣé oko náà ń dá bẹ́ẹ̀ni àgbẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ni bí èèyàn ò bá sì ṣàgbẹ̀ iṣẹ́ oko ò ṣe é dá ṣe bẹ́ẹ̀ni àwọn bàbá wa fẹ́ ìyàwó tó pọ̀ nítorí àti máa rí àwọn ìyá wa lò fún Bẹ́ẹ̀. iṣẹ́ oko kò tán bẹ́ẹ̀ o ní ti olóṣèré láyé ìjọ́un Bẹ́ẹ̀. wọ́n ní wọ́n bá ti obìnrin tó bá ti ń ṣeré báyìí kì í rọ́kọ bẹ́ẹ̀ni àwọn bàbá wa tó wá wà nínú òṣèré nígbà náà wọ́n wá máa fẹ́ púpọ̀ nítorí àti rí wọn lò fún eré bẹ́ẹ̀ni fún àpẹẹrẹ bàbá wa Ògúndé ìyàwó wọn pọ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n tó fa ọkàn fa ìyàwó bàbá tó pọ̀ ní láti lè rí wọn lò fún eré ẹ̀sìn faramọ́ lédè kúkúrú bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹ wá sọ nǹkan kan tí mo fẹ́ kí gbogbo wa ká jọ mú ẹ̀yin ara léṣe ń bọ̀ ẹ jẹ́ ká wò ó dáadáa wọ́n ní tí ó bá lágbára ọ̀pọ̀ ẹ̀ ń fi mí rẹ̀ rìn kò kí n ṣe irú agbára tẹ̀ ń wò ṣé pé mo ti sọ̀rọ̀ Ah. ẹ̀hẹ́ ó yá agbára wo lè sọ pa agbára tí Ọlọ́run ní tún bá ní ni àkọ́kọ́ owó ni o kò kí n ṣe agbára pé mo ní power ìyẹn kọ́ o tí ẹ bá ní owó lọ́wọ́ gidigidi ní ẹ lè fẹ́ tó jẹ́ pé èyí tó wà lé ó ti ní yes baálé mi mo ti wà okay. ṣóbìnrin ó sọ pé òun wà òkè ṣá obìnrin mi máa ń sọ bẹ́ẹ̀ pé baálé mi mo wà okay o ṣùgbọ́n àwa bó tẹ̀ ti rí pé ó wà òkè àwa gan máa rí pé ó wà okay. ẹlẹ́ẹ̀kejì tó bá lè ṣe dáadáa kìí ṣe dáadáa kí ni tó lè ṣe dáadáa lórí bẹ́ẹ̀dì tó lè tẹ́ kanlẹ̀ tó yẹ pé ìyàwó ẹ̀ gan ni dájú ẹ má pa mí so agbára méjèèjì yẹn. ẹ̀ẹ̀kẹta àwọn èso ẹ̀ tọ́lọ̀ ń fún tó bí sílẹ̀ tó bá rí pé yes àwọn ọmọ mi gan tí mo bá di ọjọ́ ogbó ìyàwó lè jẹ òun so ó lè fẹ́ yàwó mi torí pé ọkùnrin tí kò ní owó tó fi máa tọ́ obìnrin tó fi máa tọ́ ìyàwó alákọ̀ọ́kọ́ inú ilé tí kò lè ṣe dáadáa lórí bẹ́ẹ̀ tó yẹ pé ìyàwó àkọ́kọ́ gan kò tí ì tẹ́ lọ́rùn kò tí ì tẹ́ lọ́rùn dáadáa tó gan kò kí ọkùnrin ṣáà pé olóòtú ṣáà pé àwọn ọkùnrin wà tó yẹ pé sẹ́ẹ̀kan sùn ni wọ́n ṣá bọ̀ wọ́n máa ẹ jẹ́ kí n mọ̀ báyìí àwọn ọkùnrin mi wà sẹ́ẹ̀kan sùn ni wọ́n bá ti ṣẹ̀kan báyìí wọ́n lọ gbọ́nrin bẹ́ẹ̀ ni wọ́n máa lọ ni obìnrin mi ò sì fẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹ̀tọ́ obìnrin ni bẹ́ẹ̀ ni olóòtú ṣé ẹ tún wá rí àwọn ọmọ tí wọ́n bí sílẹ̀ tí wọn ò tí ì tọ́ wọn ọlọ́mọ àjẹkọ́ ọmọ wá dọmọ ọlọ́mọ àmì àṣẹ ìjọba tí wọn ò tí ì tọ́mọ tán wọ́n bí sílẹ̀ tó tún wá ní yẹ́l ọlọ́run kúkú ṣe ọlọ́run ti ṣe yàrá kó kan sí bíbá yìí jẹ́ kí n sáré bá ìyàwó kejì náà yọ ẹyọ kan tí wọn bá ti jọ gbé yàrá kan náà wọn lè máa gánra wọn olóòtú kò tí ì ní agbára àti fẹ́yàwó méjì o wàhálà ló ń fà síra ẹ̀ lọ́rùn wàhálà bẹ́ẹ̀ ni wàhálà ló ń fà síra ẹ̀ lọ́rùn. abilékọ Ọládẹjọ kódà mo kí yẹ kó àtúntò nù wàhálà nírú ọkùnrin bẹ́ẹ̀ fà sí rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni olóòtú. a jẹ́ pé ẹ̀yin bàbá wa ṣe ń gbọ́ báyìí wọ́n ní ẹ̀sìn faramọ́ ìyẹn ẹ̀sìn Islam ẹ̀sìn ìgbàgbọ́ ò faramọ́ bó tilẹ̀ jẹ́ wípé a rí àwọn ìgbàgbọ́ míì náà kan ń ṣe ṣùgbọ́n tí ẹ̀sìn Islam bá wá faramọ́ wọ́n ní ẹ̀sìn Islam wá yànnà náà ó sọ ó tún wá sọ pé àfi báyìí pé kóńtọ̀ ó gbọ́dọ̀ ní agbára wọ́n wá ní agbára tí àwọn ń sọ kì í ṣe agbára pé tí àwọn pé mi ń ṣe báyìí ẹni bá lágbára ló ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní rárá o kì í ṣe irú agbára bẹ́ẹ̀ wọ́n ló gbọ́dọ̀ lówó lọ́wọ́ bàbá wa nígbà tí ẹ̀ tí ìtọ́jú tilé ewu làbọ̀rọ̀ tún lọ bẹ́ẹ̀ nìkan sí wọ́n ní owó gbọ́dọ̀ wà àwọn ìyá wa ní kì í ṣe pé kẹ́ kúkú mọ̀ fẹ́ yàwó ọ̀hún gbà ẹ̀sìn kúkú faramọ́ ṣùgbọ́n ṣé ẹ ti lówó tó tàn àwọn méjèèjì tọ́ wọ́n ní yùn àkọ́kọ́ wọ́n ní kejì ṣé ojúṣe yín ká tó ṣóká yùn lórí ibùsùn wọ́n wá fi èdè kan kún wọn níṣẹ́ ẹ̀kan sùn àbí bẹ́ẹ̀ ṣe pé wọn ṣé kì í ṣe ṣẹ̀kan sùn ó dá nígbà tó jẹ́ pé ẹ̀kan lẹ́ ń wọ yàrá ìyàwó tó wà nílé àbí ẹ̀ẹ̀mejì tí ìyàwó sì fẹ́ bí ẹ̀ẹ̀mẹ́ta àbí ẹ̀ẹ̀mẹ́rin kí kúkú ṣẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ tí ì ṣe yín tẹ́ wá lọ gbéyàwó míì wá bó o lẹ́ ṣe ṣe déédéé wọ́n wá tún sọ̀rọ̀ lórí àwọn ọmọ ṣé ti tọ́jú ọmọ wọn ṣé ti mú wọn lọ lé ẹ̀kọ́ tó dáa ṣé kì í ṣe pé ẹbí mọ́lẹ̀ pé kíyà rẹ̀ máa tọ́ ẹ wá lọ gbé mi wá wọ́n wá ní ìjà ó pọ̀ ẹ dákun ẹ̀yin bá lè wa ṣé ti rí àwọn ìdí
àwa náà rí tẹ̀sìn faramọ́ ṣùgbọ́n ṣé ẹ̀sìn ní tẹ̀bá lówó lọ́wọ́ kẹ́ ẹ fẹ́ wọn lé wa ṣé ẹ̀sìn faramọ́ pé kẹ́ ẹ mọ̀ ṣe déédéé ẹ dákun ẹ bá wa yẹ àárín yẹn wò màmá wa. Mama wa nǹkan mẹ́rin lẹ dákọ fún mi pé ó ń fà á ẹ ti yànnà nẹ́ẹ̀sì ẹ ti sọ tó yé wa ẹ wá ní ìlú lọ́nà wò bóò ní ìlú ṣe wọlé. Olóòtú àwọn ìlú kan wà tó jẹ́ pé kí wọ́n máa fẹ́ ìyàwó jọ òun náà fi máa ń ní ẹnu láwùjọ òun ni wọ́n fi lè tò ìlú wọ́n fi lè ṣe rí àwọn ìlú yìí tí wọ́n bá wà ní àárín ara wọn tàbí wọ́n wà ní bí wọ́n jáde wọ́n ń ṣe fàájì wọ́n ṣe kíní kan Olóòtú ṣé ẹ mọ̀ pé èyí tó bá ní ìyàwó kan nínú wọn kò lẹ́nu àti dá sí ọ̀rọ̀ àwọn tó kù nù wọn torí pé ìwọ tó yẹ pé ọ̀rẹ́ ń sìn ìyàwó méjì mẹ́ta ló wà nínú ilé ẹ̀ èyí yẹn náà méjì báwo ni èyí tó wà láàrin wọn tó fẹ́ ìyàwó kan a ṣe wá máa dá sí ọ̀rọ̀ àwọn oníyàwó méjì mẹ́ta ìrírí wo ló ní tí ó fi dá sí. bẹ́ẹ̀ ni o tó ipò wọn àti kọ́kọ́ sọ fún pé ẹ lọ jókòó wọn máa pè yín kò tí kàn yín kò tí kàn yín rárá ò lè dá sí ìrírí wo ló ti ní láàrin ìyàwó àbí kàn tiẹ̀ wá máa jà kó wá ní bàbá kínní kan ìwọ ní sùúrù wọn ní ò mọ̀ lè dá sí nǹkan tó wà nílẹ̀ yìí ẹjọ́ ẹni tó wá sọ̀rọ̀ sí lẹ́yìn tọ́rẹ̀ sọ̀rọ̀ sí tí kò lè dá sí ọ̀rọ̀ ẹ̀ tó tún lè dàkan ṣóògùn ní ẹdúró náà àwọn kíni mà ti wọ́n mọ̀ ń yọ mí kúrò nínú ẹgbẹ́ nìyí. wọ́n yọ mí sẹ́tì ní kí ló ṣẹlẹ̀ èmi náà wá ìyàwó kan fẹ́ o ṣé ẹ tún wá rí ṣé ẹ pé mo ní wọ́n ní àṣà wa náà ó faramọ́ ká fẹ́ ìyàwó púpọ̀. bẹ́ẹ̀ torí wọ́n ń lò wọ́n fúnṣẹ́. ṣé wá rí ní ilẹ̀ àwọn olóyè wa àwọn bóyá bí àwọn tó jẹ́ ọmọ àwọn olóyè tó ń gorí oyè o bẹ́ẹ̀ ni ṣé mọ̀ pé ẹni tó bá ní ìyàwó kan nínú wọn ò lè fi joyè kò ṣeé ṣe ìyá mi bẹ́ẹ̀ ni wọn ò lè fi joyè pàápàá jùlọ àwọn ọba wa ẹlòmíì lè ti fẹ́ ìyàwó kan wọn ò ní jẹ́ kó gorí oyè àfi tó máa tó fi mí ìdálọ́lá. yìí ní fọba. torí gbogbo èèyàn ló bá sọ pé mo fẹ́ dànù ọba o mo fẹ́ ṣe kíní kan bá ẹ sì mọ̀ pé ọba náà ní ìsìn bá ọ̀tá ní òrí ọ̀rẹ́ ojú wo ní òrà rẹ̀ wà tí ó sọ pé ẹ sì mọ̀ pé àwọn tó wọ́n fún ọba yẹn gan àwọn tó wọ́n pọ́n délẹ̀ ní àwọn ọmọ inú rẹ̀ pé kò yé ní Olóòtú. ó yé mi Ọlọ́run ó yé mi Abilékọ Ládẹjọ mo gbádùn yín bí ègbò ṣe gbádùn àwọn ìlú yẹn tí wọn bá ti níyàwó mẹ wọn máa fi ìyàwó yẹn wọn máa ń fẹ́ lánìí wọn ń fi ìyàwó fẹ́ lánìí ṣe àìtọ́ máa ń lọ báyìí ìkan á wà bí ìkan á wà bí tẹ́ bá tẹ̀ wá wá wọn délé báyìí bí kan bá ṣe ń ṣe baálé mi ṣe ń gbádùn ẹ̀ ní kejì ọmọ ní baálé mi bò wá ní. ó tán ìlú faramọ́ lóòótọ́. ìlú faramọ́ ṣùgbọ́n wọ́n ní kí á ní kíní ìlọ́wọ́ ni. ṣé ọwọ́ wa owó ni o kò kí ń ṣe ọwọ́ mo ti gbọ́ kí ń ṣe ọwọ́ báyìí owó ṣó faramọ́. Abilékọ Ládẹjọ ẹ ṣé mo dúpẹ́ ọpọlọ yín ò ní dọ́bà ẹ̀sìn faramọ́ ṣùgbọ́n ẹ̀sìn fi gbèdéke lé ìlú faramọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa kò fẹ́ yàwó mi ṣùgbọ́n nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n fẹ́ ọ̀rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ọ̀rẹ́ lè wà ní ìyá kí ni ìwọ ló bá mi dá sọ̀rọ̀ mi ọ̀rẹ́ ò sì ní fẹ́ yọ láàrin ọ̀rẹ́ lè tì wọ́n pé kán ṣe bẹ́ẹ̀ yóò bá jẹ́ oyè olóbìnrin kan yìí jẹ́ wọ́n ní ò lè lágbára tí ó fi ká nù bẹ́ẹ̀ ni
ṣó ti kálé rẹ̀ tán. nígbà tó bá tó fẹ́ 2 sí 3 tán rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n wà òkè wọ́n dáa kò sí já kódà ọkọ wọn gan gbẹmugbẹmu báyìí lórí. wọ́n ní orí rẹ̀ pé yóò lọ́pọlọ tí ó fi darí ìlú. mo ti gbọ́ ìyá wa ẹ ṣé ẹ̀yin ará ilé. kí ẹ̀yin olùwòran àti àjọṣepọ̀ náà ni torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń dá sí náà ni èmi náà ń rí mo kí bàbá wa Ọlátúndé Ògúnníran alàgbà eégún aláré ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín èmi náà rí pé àwọn gèlè wa ìga gèlè ó re dédé bàbá wa alàgbà Adélékè Michael Adéníyì ẹ ṣé ẹ kí wa kú ètò ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín alàgbà Adéyẹmọ Julius ẹ̀yin náà ṣe lágbára lọ́wọ́ lójú tẹ́ fi ń wò wá kò ní í fọ́ àdúpẹ́ nítorí pé ẹ jẹ́ ká jọ ṣe papọ̀ ni ẹ túbọ̀ máa bá wa tẹ̀síwájú màmá wa mo tún padà sí ọ̀dọ̀ yín lẹ́yìn ìgbà tí mo ti kí àwọn èèyàn wa pàtàkì náà tán ẹ ti sọ̀rọ̀ lórí ẹ̀sìn ẹ ti sọ̀rọ̀ lórí ìlú ó yá torí ẹ tún dárúkọ ojú kòkòrò ọ̀nà wo lójú kòkòrò náà fi wáyé. olóòtú ojú kòkòrò yẹn gan ló ti wá pọ̀ jù. ibi tá à ń lọ ládé yìí. àwọn ọkùnrin ojú kòkòrò wọn pọ̀ gan. ojú kòkòrò wọn pọ̀. bẹ́ẹ̀ ni olóòtú. lọ́nà wo lójú kòkòrò fi wọlé. ṣe rí ọkùnrin míì wọn ní ọkàn láti fẹ́ ìyàwó méjì bọ̀ wọ́n ní ẹ̀mí ojú kòkòrò kí wọ́n máa ṣe ìranù àti wọ́n máa ní àwọn ní girlfriend ó pọ̀ nínú wọn tó pọ̀ jù. girlfriend ni. àwọn obìnrin àfẹ́sọ́nà ó pọ̀ nínú wọn. irọ́ ẹ ti fẹ́ dàrú mọ́ mi lójú àfẹ́sọ́nà tí èèyàn bá fẹ́ fàṣọsọ́nà ìyàwó tí ò tí ì wọlé tí à ń gbèrò kó wọlé tá a wá fẹ́ sójú ọ̀nà mo rò pé ìyàwó kan ti wà nílé tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ ti wà nílé. bẹ́ẹ̀ ni ló àwọn wo lẹ ń sọ̀rọ̀ pẹ̀lú. àwọn girlfriend tó ń yí níta àwọn ẹlẹ́jẹ̀ tútù. ó ti yé mi ẹ̀yin ò lẹ́jẹ̀ tútù ẹ̀jẹ̀ tútù ni ẹ̀yẹ tútù náà ní ti rí. ẹ mọ̀ pé àwa àti àwọn tó jọ àwọn aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́bìnrin. bẹ́ẹ̀ ni olóòtú. ọ̀rẹ́bìnrin. bẹ́ẹ̀ ni olóòtú. wọ́n máa ní wọ́n lè ní kọ́ máa bára wọn ṣe ọ̀rẹ́ ibi tó ti ń bá ara wọn ṣọ̀rẹ́ nígbà tó ń bá lu bẹ̀bẹ̀ tán lu bẹ̀bẹ̀ ìgbà tó bá yá tí. sangbé gangan dára ni. ó ti yé mi bẹ́ẹ̀ ni ò ní. bẹ́ẹ̀ ni kì í ṣe gángan. kì í ṣe gángan. bẹ́ẹ̀ ni ó yé mi náà. tó máa bá gbá bọ́ọ̀lù tó ń gbá lónìí. bẹ́ẹ̀ ni tó ń gbá lọ́la. nígbà tó bá yá bọ́ọ̀ kan máa góò ni. egbò náà ni kí bọ́ọ̀lù ó ṣe. ṣẹlẹ̀ pé tí bàbá dẹ̀ ti góò lóòtù. ìmí ilé yarí pé wọ́n ti rí fíṣà wọ́n ti rína sí mi pé mi gbọ́dọ̀ ṣẹ́yún o. kò kéèyàn ṣẹ́yún náà dáa. kò tiẹ̀ dáa bó tiẹ̀ wá dáa ṣàṣà nínú àwa obìnrin ni wọ́n ń wá ibi tó máa gbé ẹrù wọn kà tí wọn ò tí ì rí. ṣé nǹkan tí ọkùnrin bá wá jàjà lọ bá tó kọnu ìfẹ́ sí i tó ní jẹ́ ká mọ̀ ṣé ẹ̀pá àwọn ọkùnrin wọn ò ní sọ fún wọn pé jẹ́ ẹ̀mí ìnífẹ́ o wọn ò ní sọ fún wọn pé mi ìnífẹ́. abẹ́ ẹ mọ́ sọ. wọ́n máa ní mo lọ́ọ̀bẹ mo láìpẹ́ jẹ́ ká máa fẹ́ra wa ni. wọn ò ní sọ pé àfẹ́yanra wa lálẹ́ o wọn ò ní sọ bẹ́ẹ̀. ṣé ọkùnrin kan máa sọ fún mi sí pé jẹ́ kí n máa yẹn lálẹ́ o ká ní nígbà tí mo ṣàlọ́ kí wọ́n á sọ pé ó yá o. bí bá wà ní ọkọ kan ṣe yẹn yàrá. tó má dẹ̀ ti gbá bọ̀ tí bọ̀ bá ti kún tó bá ti bẹ́ àbí tán rọ́kún. wọ́n tún rọ́kún. wọ́n máa rọ́kún. ó di epo ìbò tí pé gbòmí la máa ń pè àrọ́kún epo ìbò. wọ́n tún lè rọyùn náà kún. wọ́n bá ti wá rọ́kún ló bá di odidi. ó bá di ìyàwó kejì. bẹ́ẹ̀ ni ó di ìyàwó kejì.
so nǹkan tó ibi ojú kòkòrò ti wọlé bẹ́ẹ̀ mọ́ ni olóòtú pé tí ilé ò tẹ́ wọn lọ́rùn mọ́ tí wọ́n á lọ sí kí wá ló lè fa kí ti ilé wọn tẹ́ wọn lọ́rùn mébí wọ́n rí wa kan tó fẹ́ òun náà la fi pè lójú kòkòrò tẹ́ ẹ bá bí àwọn ọkùnrin gan kí ló máa ń fà á tẹ́ ẹ fi máa yan àlè ń ta wọ́n á ní ojú kòkòrò ni. ṣé pé wọn ó sọ wọ́n máa ń sọ ẹ pé àjẹbí tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ wọ́n lè ṣàjẹbí wọ́n mọ̀ wọ́n á lójú kòkòrò ni. ṣé ẹsẹ̀ wá rí mi tí ìyàwó ẹ̀ bá ti ka báyìí bá a ṣe sanwó ni wọ́n á máa ṣẹ́jú páípáípáí. ìrọ̀ ṣe ẹ̀yìn ti rẹ́ nìkan olóòtú tí ìyàwó rẹ̀ bá fi lè ká báyìí wọ́n á máa ṣẹ́jú ni o àfi bí akọ mọ́nàmọ́ná. ẹ ṣe ìyàwó abilékọ Ọládẹjọ mo dúpẹ́ lọ́wọ́ yìí ní pápápá mo fẹ́ kí á mẹ́nu bà eléyìí tí ẹ fi ṣe ìkẹrin ẹ ní àfọwọ́fà àwa obìnrin lọ́nà wo làfọwọ́fà àwa obìnrin máa fi wọlé sí okùnfà tí ọkùnrin fi ń fẹ́yàwó lé wa. àfọwọ́fà àwa obìnrin ni wípé ìwà àti ìmọ́tótó. ìwà àti ìmọ́tótó ó yá ọ̀nà wo ni wàá fi wọlé o. ṣé rí àwa obìnrin ó yẹ kí á níwà gidi gan kò kí ń ṣe ẹwà ìwà. ẹ ṣe o ẹ ti sọ nǹkan méjì ẹwà ìwà ṣùgbọ́n àwa fẹ́ sọ̀rọ̀ lórí ìwà á tún mẹ́nu bà ìwà náà o ó yá ìwà ni ẹjẹ́ àkọ́kọ́ lọ ná ìwà. ṣé rí obìnrin tí kò bá ní ìwà sí ọkọ ẹ̀ olóòtú ó yẹ kó ní sí àwọn ẹbí ọkọ ẹ̀. kò wá kí n ṣe pé obìnrin tí kò bá ní ìwà sí ọkọ ẹ̀ ó dìídì wù láti má ní ìwà sí ọkọ ẹ̀. ṣé ẹ mọ̀ pé ẹni tí ó rọrùn fún jù láti dá ọpọlọ ẹ̀ fún obìnrin ni. bẹ́ẹ̀ ni olóòtú obìnrin ló easy láti fún ọkùnrin láti kọ́ wọ́n fi ọ̀rọ̀ tí gbogbo ọmọ náà ṣe báyìí wọ́n mọ̀ kó ọ̀rọ̀ sí wọ́n bá sì ti kọ́rọ̀ wọlé lóòótọ́ bọ́lá ń ṣe bá wa ní oníwà tútù ní wà. ṣùgbọ́n obìnrin tí ó yẹ tí kò bá ní ìwà sí ọkọ ẹ̀ ó yẹ kí á tù wò á ní ìdí kan sí méjì tí ọkọ ṣe fún ṣùgbọ́n tí kò bá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ máa olóòtú ṣé mọ̀ pé àwọn ọkùnrin mi wà tó jẹ́ wípé wọn ò ní ojúṣe kankan ní inú ilé wọ́n dẹ̀ sì tún máa ń ga kábàáyé pé àlẹ́ mi lọ́kọ ẹ̀sẹ̀ kò kí n ṣe pé wọn ò ní o láti ṣe ṣùgbọ́n wọn ò ṣe ọkùnrin mi tí kò bá ní 10,000 ní àpò olóòtú kò ní lè fún ìyàwó ẹ̀ ní 500 naira. ó ní 10,000 lápò. bẹ́ẹ̀ ni olóòtú. ṣùgbọ́n nínú 10,000 yẹn kò rí 500. tí ó bá ní 10,000 ní àpò ló tó lè fún ìyàwó ẹ̀ ní 500 tó bá ní bí 5,000 lápò á máa sọ fún ìyàwó ẹ̀ pé òun ò ní owó lọ́wọ́. olóòtú irú obìnrin bẹ́ẹ̀ ṣé inú ẹ̀ á máa dùn tí obìnrin náà dẹ̀ mọ̀ pé ọkọ òun ní kò ṣé inú obìnrin náà máa dùn láti máa tẹríba fún ọkọ ẹ̀ ṣé pé àwọn obìnrin ọkùnrin tó bá fún wa lẹ́yìn tó ní ìyàwó mi gbà nǹkan tí mo fẹ́ ṣe bọ̀ ni kò ní tí ì jẹ́ kí ilẹ̀ mọ́tà ti kúnlẹ̀ fún ọkọ ẹ̀ pé báyìí ilẹ̀ ikú kíkú kúnlẹ̀ ò pẹ́. báyìí mi ẹ ṣe àná gbogbo orí kì í lé ẹ̀ pátá ló máa kì í tán. ọkọ mi àkànní. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọkùnrin tí kò bá ṣe ẹ̀tọ́ ẹ̀ nínú ilé tí obìnrin àtọkùnrin bá ti ń jà náà kò ní wà sọpọ ẹ náà ló máa sọ wọn ní kò ní wà ní ṣe ẹ rí gbogbo wa bá a ṣe wà bọkùnrin ò ṣe ní wà lóbìnrin ò ní wà paracetamol jọ ni gbogbo wa bẹ́ẹ̀ ni olóòtú paracetamol jọ ni wa a máa fomi lora wa ni a lè tẹ́ra wa lọ́rùn. a jọ fomi lo ara wa bẹ́ẹ̀ ni olóòtú báwọn ṣe fomi lò wá àwa náà fomi lò wọ́n bẹ́ẹ̀ ni paracetamol. bẹ́ẹ̀ ni olóòtú ṣùgbọ́n ìwà tó wá yẹ kí ìwà yẹn ṣe pé tí a bá níwà sí àwọn ẹbí ọkọ wa tí táwa àti ọkọ wa tá a dẹjọ́ fa kinní nínú ilé tí ọkùnrin yẹn bá ní ẹ ló máa mi mo fẹ́ ṣe kinní kan o mo máa fẹ́ ìyàwó mi lẹ́yìn ìyá ẹ̀ sọ pé wọn ò bí ẹ dáa àfi tí kì bá ṣe ọyàn mi méjèèjì lòun lókun ọmọbìnrin yìí kò kí ń ṣe èèyàn bẹ́ẹ̀ á jẹ́ pé wọ́n gan-an ló fà.
nítorí pé obìnrin ò ní ìwà ní sí ẹbí ọkọ rẹ̀ ìwà sí ẹbí ọkọ rẹ̀ tí ọkọ tí kò dẹ̀ mú ìwà tí ìyàwó ẹ̀ fi máa ní ìwà sí. mo gbọ́dọ̀ yóò kún gbọ́dọ̀ mo gbọ́. so alàgbà Ọlátúndé Ògúnníran ọsàn òdùn là ń mu ẹyọ kan bó bá dùn nǹkan á wàá mu gbà ẹ wá ní bí ọsàn ilé bàbá èèyàn bá dùn ok bí ọsàn inú ilé bá wá dùn ọkùnrin ò ní wò ta ṣe bẹ́ẹ̀ ni ọsàn òdùn lóòótọ́ là ń mú nǹkan ṣùgbọ́n tọ́sàn inú ilé bá dùn ọkùnrin yóò dúró sílé yóò mu ẹyọ kan ó dà pé orí ẹ̀ náà ni ìyàwó Ọládẹ̀jọ wà wọ́n ti ń dọ́gbọ́n kíyín lẹ́yìn díẹ̀ ọ̀nà méjì ni bàbá wa Ògúnníran wà o wọ́n lọ́sàn òdùn láàmú kan wọn èyí tó túmọ̀ sí pé bọ́sàn bá dùn àṣà mọ́ nígbà yìí wọ́n wá tún pípé tí ọsàn inú ilé bá ti dùn ẹyọ kan ni ẹ̀yin tájọ ń ṣe ètò papọ̀ àbí kí n sọ pé ẹ̀yin tẹ̀ ń wò wá nílé mo sọ pé àjọ ń ṣètò papọ̀ nítorí pé ẹ̀yin náà ń bá wa dá sí ayé ìgbà kan ni a sọ̀rọ̀ má gbèsè nísìn àtijọ́ ń sọ̀rọ̀ àti dára wa lóhùn bẹ́ẹ̀ ni ti bàbá wa Ọlátúndé ṣe alàgbà Amos Valley orúkọ yìí mo fẹ́ràn ẹ̀ gan ni ẹ pẹ́ fún wa ẹ̀yin náà kí wa ẹ ṣé àwa náà dá yín lò bàbá wa Ọlátúndé ọsàn inú ilé wa náà ti ń dùn àwọn bàbá wa yòókù náà ti ń gbọ́ àwọn ìyá wa náà sì ṣe ojúṣe wọn tí ọsàn inú ilé wa ó fi lò tí ẹ ò fi ní mọ mú gbogbo ọsàn tó dùn kì í ṣe gbogbo ọsàn tẹ́ rí kó ń dùn ládùúgbò yìí náà ló mọ̀ dùn ìyá wa mo padà sí orí ọ̀dọ̀ yín ibi tẹ́ sọ̀rọ̀ dé ṣe ẹ ṣe rántí ní tẹ́ ń sọ bẹ́ẹ̀ ni ó yá ẹ jágbe láti lẹ̀. bẹ́ẹ̀ ẹni bí obìnrin bá ní ìwà ìyá ọkọ rẹ̀ ò ní gbà kí ọkọ rẹ̀ kó fẹ́ yàwó yìí. ṣé ẹ tún wá rí àwa obìnrin ó tún yẹ kí a máa fún àwọn ọkọ wa ní ààyè àti àsìkò kó má bàa lè wo ìta torí pé ṣe àpá àwọn ọkùnrin mi wọn ní èrò láti wò ìta ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé ọkọ ẹ ó ti travel dé láàárọ̀ ẹ̀ bó ṣe dé ó ní ọkọ mi ẹjọ mo bọ̀ mo fẹ́ sáré dẹ́kọ̀ ọjà mi kan wà ńbẹ̀ ó lọ látàárọ̀ ó wọlé láago 11 alẹ́ ó tún di jákèjì ẹjọ ọjà tí mo gbé bọ̀ lánàá yẹn mo fẹ́ sáré lọ tà mo fẹ́ kí kíní kó má bàa ṣe kíní kan ọkọ tún fọkọ ẹ sílé òfin kan tó bá jẹ sílẹ̀ àwọn ọmọ wà lé ó tọ́jú àwọn ọmọ ṣọ́ọ̀kọ tó dé ni kó má bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọ ọkọ ni ó ti lọ láti bí oṣù mélòó ó ní ìjẹ́ tó yẹ kó o fara mọ́ kó o fi gbogbo ara lẹ̀ fún olóòlọ sọ́jà ẹjọ́ ó ṣe bẹ́ẹ̀ lọ ọjọ́ kìíní ọjọ́ kejì ṣé tí ọkùnrin yẹn gan ò bá tiẹ̀ gbọ́n ṣé kò lọ́rẹ̀ ni àwọn ará ni àwọn ayé já rẹ̀ kí ló ń ṣe ẹ̀. lọ́kùnrin kékeré èèyàn lọ láti jọ yìí òde nísìnyí ọ̀rọ̀ ayé ètò gbà sẹ́ẹ̀sì màmá kan nìyẹn. wọ́n tún lè bá wá tí wọ́n gbélé lọ́wọ́. ẹ̀ka ọkùnrin mi wà wọ́n máa ń tinú tí wọ́n nílé sọ̀rọ̀ tí wọ́n nílé tó bá obìnrin sọ̀rọ̀ tẹ́ pé ìyàwó wọn á ti nífẹ̀ẹ́ pa. àwọn ò bá lágbára àti lọ pè gbà. kíní náà fún àwọn ọkùnrin bí àwọn obìnrin ṣe ní ìdẹ̀ làwọn ọkùnrin náà ní ìdẹ̀ àwọn obìnrin tá a bá dẹ̀ ti rí i pé ọkọ wa ó nífẹ̀ẹ́ ọ̀tá àti rí àwọn obìnrin náà máa ń yọ àyọ̀pára ni pé ọkọ mi ò kúkú lè ṣe bí tí máa fi sí náà ni màá bá kò lè lọ bó jẹ́rìí ẹ̀ ó sì mọ fi gbágun lórí ó mọ ọlọ́rẹ̀ wọ́n sì ń sọ̀rọ̀ wọ́n ń sọ o wọ́n á fún un sẹ́ksì màmá ni so àwa obìnrin ẹ má jẹ́ kí a fọwọ́ ara wa ká fi ṣe bẹ́ẹ̀ ni ká má fọwọ́ ara wa ṣe ra wa nígbà tá a bá wá ń lọ sóko ta ló ń sọ pé ẹ wo ọkọ mi ti dé mi lọ sọ́jà ọjà kí ni kí mo fẹ́ ebi bíi tí mo ti ń rówó náà lòun fún mi nígbà tó dúró tí ọkọ ẹ máa fẹ́ lòmíì àwọn afẹ́ lòmíì wọn á nu fẹ́ yàwó lé ìwọ ló fọwọ́ ara ẹ̀ fà ọ́. ní kúkúrú èdè a ti sọ nípa oríṣiríṣi nǹkan mẹ́rin ìyàwó ti sọ̀rọ̀ nípa bí ẹ̀sìn bó ṣe fi ara gbà tó sì tó ṣe kojú oorun sí wọ́n sọ bí ìṣẹ̀ǹbáláyé wa ṣe fara gbà á nítorí pé wọ́n ń lo àwọn ìyá wa fún àwọn iṣẹ́ fún bí àwùjọ ṣe rí nígbà náà wọ́n wá sọ nípa ìlú àwọn ìlú tó wọ́n sábà ṣe àwọn ìlú míì gan tiẹ̀ máa ń fobìnrin ṣàlejò fún ọkùnrin àlejò wọn
ńgbà tí ìfẹ́ bá sì ti ranra wọn lá wọ́n bá di ìyàwó ẹ má gbàgbé à ń sọ àwọn tó ń fa àwọn ìdí tí àwọn baálé wa fi ń fẹ́ yàwó lé wa. Ó sọ̀rọ̀ nípa ojú kòkòrò ibi tí mo ti fẹ́ bá àwọn ẹ̀yin bàbá wa sọ̀rọ̀ lélẹ́yìí. Ẹ dákun nígbà tó jẹ́ pé kúkú ti níyàn lé ẹ fi àmàlà tí ń bẹ níta lẹ̀. Ẹ ti rí àmàlà tó ń gbóná fẹlifẹli ńlé, kí ló dé tẹ̀ kúkú mójú kò níbi tí ẹ̀bà tẹ̀ tó fẹ́ lọ mú níta. Ẹ má fi àwọn kankan ṣe ọ̀rẹ́bìnrin. Ìyá wa ní ojú kòkòrò máa ń fà á. Wọ́n wá ní àfọwọ́fà àwọn obìnrin náà ò gbẹ́yìn bẹ́ẹ̀. Wọ́n lóbìnrin tó lọ́gùn, wọ́n ò tuntun sọ lórí. Wọ́n ní obìnrin tí ò lè ṣe déédéé tí ẹni kó rìnrìn àjò ò wá ní àkókò kankan fún ọkọ rẹ bó ti wulẹ̀ kó mọ́. Ẹ jẹ́ káwa náà lọ ṣe àtúnṣe lórí ẹ̀ kí ó tó wá fi gbogbo ìdánudúró sí gbogbo ètò ní ti tòní ká tó sọ di tọjọ́ mẹ́jọ. Ìyá wa mélòó ni wá nílé sọ dáadáa wa mélòó ni bàbá wa fẹ́ ẹ̀yin bàbá wa Ọládẹ̀jọ tí ẹ̀yin jẹ́ ìyá wa Abilékọ Ọládẹ̀jọ mélòó ni wọ́n lé. Àwa nìkan ni wọ́n sì fẹ́ báyìí. àìlò àwa fẹ́ nìkan bóyá nítorí bẹ́ẹ̀ mi náà ṣe béèrè. Èmi nìkan ni wọ́n sì fẹ́ báyìí. Ẹ̀yin nìkan náà sì fẹ́ báyìí. Bẹ́ẹ̀ ni olóòtú. Náà sì fẹ́ ṣé Yorùbá mi tí mò ń kún sọ èyí eyín. Bẹ́ẹ̀ ni èmi nìkan ni wọ́n sì fẹ́ báyìí. Ètò túmọ̀ sí pé ó lè dọ̀la. Kan fẹ́ lómi. Wọ́n bá gbé mi wọlé lọ́la ṣé ẹ̀yin inú yóò wá fi gbogbo ara dùn sí mi àbí torí bí a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ pé bí n bá gbàyẹ̀wò lọ́la ayé ò parẹ́. Olóòtú tí wọ́n bá gbéyàwó dé lọ́la wọ́n ti lágbára ẹ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹni tí kò ní agbára ẹ̀ tó ń ṣe ó ń fẹ́ wàhálà fúnra ẹ̀ ni. tí wọ́n bá wá gbéyàwó wálé làwọn ti lágbára ẹ̀ ṣé inú yín kù sí. tó bá ti dé mi ì lè ní kó dá padà. ṣùgbọ́n kì í ṣe pé inú yín kúkú dùn sí. àyínú wa ò lè dùn sí owó ṣadé pé méjì obìnrin òde. ẹ ṣé ibi àgbọ̀ngàn nu ṣé kò ṣadé pé méjì obìnrin òde nù. Mélòó kò tí ì jẹ mi tí ì jẹ kankan mo ṣẹ̀ṣẹ̀ ń jẹ ni. Ó ti yé mi á sì jẹun ọkọ pẹ́. Àmín àmín àmín. ṣé pé a fi gbogbo ara fara mọ́. Bẹ́ẹ̀ni. Ẹ wo ẹ má jà tanra wa jẹ kò sí obìnrin náà tí yóò fi gbogbo ọwọ́ sọ̀yà wípé ẹ jẹ́ kí baálé ilé mi kó fẹ́ yàwó lé mi kódà kí ọkùnrin ọmọ fi igbá bu owó nínú ilé obìnrin yóò wù kó jẹ́ pé òun àti baálé rẹ̀ náà nìkan ni. Ó náà ni a ṣe ń sọ gbogbo ẹ̀ látàtàárọ̀ tí ìyá wa ti fi ń yé wa àwọn tó ń fà á tí àwọn baálé ilé wa fi ń fẹ́ yàwó lé wa ó wù wá lọ́kàn wa pé kẹ̀yin baálé wa kẹ́ ẹ jẹ́ kó jẹ́ àwa àti ẹ̀yin nìkan ṣùgbọ́n tó bá jẹ́ pé ti ẹ̀sìn náà lẹ fẹ́ mú lò tí a ò lè fi gbogbo ara sọ wípé ẹ kúkú mọ̀ pé kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ṣùgbọ́n ṣé owó ọ̀hún ti wà ṣé agbára yẹn ti wà ṣé okun yẹn wà láti ṣe déédéé ẹ wá dákun nípa títojú kòkòrò ńkọ́ ẹ̀yin bàbá wa ẹ kójú kò ń ta ẹ kójú sílé torí gbogbo ohun tí ẹ fẹ́ níta pátápátá àwọn màmá wa náà ni ó wà ṣẹpẹ́ nínú ilé ẹ̀yin màmá wa náà ńkọ́ ṣé ẹ̀yin ò fi ọ̀bùn kún nígbà tí ẹ̀kọ́ tẹ́ ẹ̀ sá ẹ ní ìtọ̀ ọmọ síta tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ fọ aṣọ ìtọ̀ tẹ́ wá ń bá wọn kó gbogbo ẹ̀ sínú ilé tí baálé wá dé tí gbogbo lérùn ṣé ẹ rò pé yóò lọ fẹ́ ẹni tí ó ní ìmọ́tótó àárín jù báyìí lọ ní ọ̀sẹ̀ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run bá tó bá fi di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún ní àǹfààní láti tún gbé ẹlòmíì wá tàbí kó jẹ́ pé ìyá wa náà ni wọ́n tún ń bọ̀ torí àti ìparí ètò yìí mo sì mọ̀ pé ọ̀rọ̀ kúnnù ìyá wa Abilékọ Ọládẹ̀jọ tí wọ́n túbọ̀ fẹ́ bá wa sọ Abilékọ Ọládẹ̀jọ la ti ń gbóhùn wọn láti àárọ̀ tí ẹ̀rí ẹ kí àwọn ará ilé kan sí ká tó máa lọ. Mo kí gbogbo ará ilé ẹ kú àtàárọ̀ o ojú tẹ́ fi ń wo ètò wa kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ kò ní dí o Ọlọ́run aṣọ wa ju ijọ́ mẹ́jọ lọ ilé àti ọ̀nà wa kò ní dàrú o. Àmín àṣẹ Èdùmàrè. Ọlọ́runkẹ́ aya Ògúnníran Eégún Aláré ni orúkọ ti tèmi èmi kọ́ ni Eégún Aláré ṣùgbọ́n èmi ni ìyàwó rẹ̀ lọ́dẹ̀ eléyìí tí mi ò sì fẹ́ kóun náà fẹ́ ìyàwó kankan lé mi mo fẹ́ kó jẹ́ èmi nìkan àti òun náà ni mo mọ̀ pé ikú tó yáwọ́ Ọlọ́run ní fi pa ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo wa àtàyín tẹ̀ ń wò wá àtàwà tí à ń sọ̀rọ̀ lórí ètò wa àwa obìnrin nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà ni títí ọ̀sẹ̀ tó ń bọ̀ èrè o.